Welcome to Latest Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ọ́jọ̀kan náà ni a máa ń fún yín lórí ọ̀rọ̀ fíìmù ìyá tí Mide Martins tí ó gbé jáde. Òun náà ni a tún mú analysis wá. Àwọn èèyàn react gan because ẹ̀kọ́ pọ̀ tí fíìmù yẹn tó kọ́ wa. So gba àwọn reaction táwọn èèyàn react òun ni a tún ní ká mú wá fún yín. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ wò. Ọgbọ́n pọ̀ ń bẹ o because nínú fíìmù tí Mide Martins gbé jáde náà ọgbọ́n ìlọ́tọ̀ fọgbọ́n ló kọ́ wa, most especially àwa obìnrin and then gbogbo àwọn reaction yìí ní àwọn obìnrin náà ló pọ̀ jù tí wọ́n react tí wọ́n ń sọ̀rọ̀ síta ọgbọ́n lélẹ̀. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí ohun tójú tòun náà rí nílé ọkọ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ ẹ̀. Ó dẹ̀ fi kọ́ wa lẹ́kọ̀ọ́, wọ́n fi kọ́ wa lọ́gbọ́n. Àwọn obìnrin single mother, ó kọ́ àwọn ọkùnrin náà lẹ́kọ̀ọ́ because single father náà wà. No matter what, nǹkan tó bá wù ó ṣẹlẹ̀ láàrin ọkọ ìyàwó, ẹ jẹ́ ká máa na sùúrù sí, because ó jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ fi sùúrù kún tí ò fi ní affect àwọn ọmọ ní ọjọ́ iwájú, tó fi jẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù ìyá tí Mide Martins gbé jáde tí ò fi ní ṣẹlẹ̀. Ọlọ́run ṣàánú wa. Téèyàn bá lọ kóòtù náà, a fẹ́ dissolve marriage, a fẹ́ ṣe gbá, èmi ni màá gbọ́mọ, ọ̀dọ̀ mi ló yẹ kọ́mọ wà náà ló máa ń pọ̀ jù tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. So lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ wò fídíò kẹ́ tún jẹ́ ká kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́. Ẹ ṣé gan ni. Ẹ wo kọ́mẹ̀ntì wọ́n ní, did you know what the man did for her before she lied is dead? Madam, ẹ má ní mental to you. Kò sí nǹkan tó lè wù kí bàbá àwọn ọmọ yín ó ṣe fún yín láyé tẹ́ fi máa sọ fún àwọn ọmọ wọn pé bàbá wọn ti kú. Bẹ́ẹ̀ kò sí nǹkan tó lè wù kí bàbá àwọn ọmọ yín ó ṣe, even kó ṣe, ẹ má máa fún àwọn ọmọ yín ní bad memory lórí bàbá wọn. Even ẹ̀yin ọkùnrin, ẹ má fún àwọn ọmọ yín ní bad memory lórí ìyá wọn. Torí tẹ́ bá ti fún wọn ní bad memory yẹn, tí màá yẹn bá padà change àbí tí màá yẹn bá padà change, ẹ̀yin lẹ máa lose o. Ẹ má ever fún àwọn ọmọ yín ní bad memory lórí either the father or their mother, no matter what. Ṣé mọ̀ pé fídíò tí mo ṣe bàbá àwọn ọmọ mi rí definitely is watching everything I'm doing on social media. So he's watching everything tí mo ṣe lórí social media. He never talk. Bọ́gbà tí mo ṣe fídíò tí mo sọ wípé ṣé bàbá àwọn ọmọ tá àti ẹ̀mọ́ bí tó sọlẹ̀ sí tá àmọ́ phone number tá fẹ́ pè sí tẹ́bí ò béèrè àwọn ọmọ tára ò béèrè wọn. Mo kàn rí kọ́ yẹn ni. Ẹ ló lágbájá. Kíní kan mo ní okay, ṣé mo parọ́ ọmọ ẹni? That is what I'm asking him. Ṣé mo parọ́ ọmọ ẹni? Ṣé o béèrè wọn? Ṣé o wá wọn? Ṣé o pè wọn? Ṣé o mọ bí tó ń gbé? I'm asking him that 4 question. Ẹ ló lágbájá. Kí ni kókó kọ́ọ̀lù tó kọ́ọ̀lù mi? Ṣé o pè wọn? Ṣé o béèrè wọn? Ṣé o wá wọn? Ṣé o mọ bí tí wọ́n ń gbé? Because èmi, I have never changed my numbers láti ìgbà tèmi àti ẹ ti fira wálẹ̀. Òun ló ti change number lógúnlọ́gbọ̀n. Even the number he used to call me, even they call my MTN line. My MTN line tó máa pẹ́ MTN line mi ajẹ́ tó ti mọ̀ mí tipẹ́tipẹ́. When he called me, question yẹn ni mò ń béèrè. Ó ní o parọ́. So why? Okay, kí ni bàbá àwọn ọmọ wọn ẹ̀ bá ṣe? Èmi yìí àwọn ẹbí bàbá àwọn ọmọ mi tó bá ń wo social media mi kọ́ máa gbọ́. Wọ́n mú bàtà mi. Bẹ́ẹ̀ ni, wọ́n mú bàtà mi wọ́n mú. A lọ ṣe wedding fún ọmọ ẹ̀gbọ́n bàbá àwọn ọmọ mi kan. A wọlé sùn ní nǹkan bíi tòtú nígbà tá a ṣe iṣẹ́ tán tá a fabọ́ tán tá a ṣe gbogbo ẹ̀. Mo bọ́ bàtà mi méjèèjì sẹ́nu ọ̀nà nínú ilé gate tí wọ́n ti gate. Mo dẹ̀ wọlé. Bọ̀ nǹkan tó wá ṣẹlẹ̀ ń jẹ́ ni pé bàbá àwọn ọmọ mi gbóbìnrin wá sí ìnáwó yẹn jọ yẹn. Mo wá wà eager láti lọ ká òun àtobìnrin yẹn mọ́ inú ilé ní ìdájí. Kéèké tètè jí délé kọ́ ọmọbìnrin yẹn tó bọ́ta nínú ilé. Mo wá jí ní 4 o'clock. A wọlé sùn ní kan bíi after 2 níjọ́ yẹn. Bí mo ṣe jí ní 4 o'clock pé mo kó àwọn ìyàwó mi, mo mú àwọn ìyàwó àbúrò mi méjì dání lọ bí wedding yẹn. Bí mo ṣe jí pé kí n wọ bàtà kí n máa lọ, mo bá bàtà ẹsẹ̀ kan. Mo wá bàtà láti aago 4 òru, mo wá títí di aago 6 ìdájí mi ò rí bàtà yẹn nínú ilé gate ká tó má sọ pé wọ́n fẹsẹ̀ gbá lọ. A dẹ̀ ti clear everywhere, kò síbi táwa bàtà ìdé mi ò rí o. Ṣé mọ̀ pé Ọlọ́run ló ní kí n jí láago yẹn pé mo fẹ́ lọ ká bàbá àwọn ọmọ mi mọ́lé pẹ̀lú girlfriend tó gbé wá party yẹn. Ká ní pé mo jí láago 6 àbí aago 6 ni wọ́n á ti dá bàtà yẹn padà o. Kí n tó jí, ẹlẹ́dàá mi tí ò ní fìyà jẹ mí, tí ò sì ní sọ mí dẹrù àrùká, tí ò ní sọ mí dẹni tí ń gbénu ilé wòran ló jẹ́ kí n jí by that time. Àwọn ìyàwó mi méjì tí mo kó dání wá pé àwọn wòlíì wọn because tẹ̀lẹ́ ni wọ́n wípé nǹkan báyìí wọ́n ní ká kúrò níbẹ̀ yẹn ní moment yẹn. Èmi náà pé àfáà mi kan wọ́n ní ká kúrò níbẹ̀ yẹn. Ẹsẹ̀ ni mo rìn all the way from Ògìjó ni mo rìn délé ní ìdájí jọ́tà ń sọ. Nígbà tí mo tún wá délé ńkọ́, bẹ̀ẹ̀bẹ̀ òjìyà ń jọ́ kórè. Ìjọ náà ló dáná sun aṣọ mi, ìjọ náà ló dáná sun ẹrù mi,
all my jewelries everything ó dáná sun táwọn ará àdúgbò wò pé ṣó ti ya wèrè ni. ìjọ náà lùlù bí kúkú bí yíyẹ inú ọgbà rẹ̀ ìjẹ ni mo sùn níjọ náà tó dẹ̀ ṣojú gbogbo àwọn ọmọ mi pátá kódà ó ṣojú girlfriend àti gbogbo àwọn ọmọ girlfriend tó gbé wá pàtí yẹn níjọ yìí. I have never tell their children mi sọ fáwọn ọmọ ẹ̀ rí wípé ó ti kú o. bẹ́ẹ̀ni even nígbà tó lé wa jáde tán tá a kúrò tọmọ mi bá ń lọ sí school ọmọ mi máa ń ibi tọmọ mi ti ń gun ọ̀kadà lòun ti máa bọ́lẹ̀ tó bá ń bọ̀ látọ̀dọ̀ tiẹ̀ because mi ìtúkọ́ àwọn ọmọ mi kúrò school bí tí wọ́n ń lò. àwọn ọmọ mi máa bọ́lẹ̀ ń bẹ ọmọ mi máa fẹ́ gọ̀kadà òun máa bọ́lẹ̀ he never for one sọ wípé Aisha gba 500 naira kó fi gọ̀kadà lọ sí school. mi ò ever pa àwọn ọmọ mi jókòó rí láti sọ fún wọn wípé bàbá yín èèyàn bí ni because ojú wọn ò fọ́ etí wọn ò dẹ̀ dìde so everything so why kí wá ni mo tún fẹ́ jókòó láti máa rojọ́ burúkú fún wọn sí. mi ìmọ̀ káwọn ọmọ mi kúrò school tó ń lọ títí táwọn ọmọ mi fi padà ṣe wáyẹ́kì kò dẹ̀ ever dé school wọn rí wípé èlò lówó school àwọn ọmọ yẹn ó dẹ̀ pàdé wọn lọ́nà kò fún wọn ní 1 naira rí. so why tí mo fi fẹ́ sọ fún wípé àwọn ọmọ yẹn ti kú nísìnyí àti ẹ̀mọ́bi tó wọ́n lù mọ́ rárá kí mo fẹ́ sọ fún pé ó ti kú fún. àwọn ọmọ gan fúnra wọn they don't wish to see him. so why tẹ́ fẹ́ máa sọ nǹkan tí ò dá ń pa bàbá wọn fún wọn. madam ẹ yọ mentality yẹn kúrò kẹ́ má bàa fail èmi àti yìí ò ní fail o ire o. lórí fíìmù tí Mide Martins ṣe ó dàbí para mi ti balẹ̀ díẹ̀ báyìí so ẹ jẹ́ kí wá sọ review mi lórí fíìmù Mide Martins yẹn. ṣe rí nílé ayé tá a wà yìí mo kọ́kọ́ fẹ́ jẹ́ kí àwa òbí tá à ń dá ọmọ tọ́ yálà ọkùnrin ni ẹ́ tó ń dá ọmọ tọ́ àbí obìnrin ni ẹ́ tó ń dá ọmọ tọ́ mo fẹ́ kó o mọ̀ wípé àwa tá à ń gbé pẹ̀lú ọmọ yẹn tá à ń tọ́jú wọn yẹn wọ́n máa rí wa gẹ́gẹ́ bí ọ̀tá o torí training tá à ń fún àwọn ọmọ yẹn ẹ̀kọ́ tá à ń kọ́ wọn nínú pákáleke tá à ń fi agídí kọ́ wọn yẹn sórí nǹkan yẹn wọ́n á rí gẹ́gẹ́ bí ìgbàpá burú sáwọn ni o sórí the other partner tí àwọn ọmọ yẹn ò gbé lọ́dọ̀ ẹ̀ yẹn wọ́n máa mọ̀ wípé àwọn máa ní freedom níbẹ̀ níjọ́kíjọ́ tí the other partner yẹn bá yọjú àwọn ọmọ yẹn máa wà happy láti tẹ̀lé lọ níjọ́kíjọ́ tó bá rí the other partner yẹn inú wọn máa dùn because gbogbo ẹ̀kọ́ tó nǹkan wọn pé ẹ ṣe báyìí tó dàbí ìgbà pé ó burú mọ́ wọn yẹn wọ́n á rí wípé ibi táwọn bá lọ sọ́dọ̀ ní partner yẹn wípé kò ní ṣe bẹ́ẹ̀ fáwọn. ṣé ń gbọ́ mi ṣé wàá rí gbogbo àwọn òbí ta máa ń ran kankan mo lè ṣe èmi lárí o kò sẹ́ni tó mọ̀ la kò dẹ̀ sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà nínú gbogbo wa wípé àwa láàjọrọ̀ ṣẹ́ tá à ń ṣe kí ọba àlékè ọlá kó dákun nínú àánú ẹ̀ kó jẹ́ àjọrọ̀ ṣẹ́ tá à ń ṣe kó jẹ́ kí èrè iṣẹ́ wa kó bá wa láyé. ikú òdọ́jọ́ o àrùn òdòṣù ò sílẹ̀kùn yẹn bẹ́ẹ̀ ni ẹ̀mí tá a dẹ̀ ń wò yìí ọlọ́run ló ní o ìgbà tó wù ló lè gbà á kọ́lọ́ má kanjú gbẹ̀mí èmi àti yín o ṣe rí àwọn nǹkan tí mò máa ń sọ ẹ má deny àwọn partner yín ẹ má deny wọn for access to the children nǹkan ẹyọkan tí èmi máa ń deny nínú ká máa jọ tọ́ ọmọ ni pé táwọn yẹn bá sì kéré ẹ jẹ́ kán wà lójú kan ẹ jẹ́ kán kó ẹ̀kọ́ ojú kan torí wípé ìwọ lè máa fọwọ́ ọ̀tún bọ́mọ wí bí kán máa bẹ́ẹ̀ fọwọ́ òsì kọ lọ́hùn ṣódẹ̀rí tó bá àṣìmọ́mọ yẹn bí torí kó lè gé lórí ire kan tàbí ìkejì tó bá ń lọ sọ́dọ̀ ẹnì kejì tó ń lọ́dọ̀ partner yẹn torí wípé wọ́n fi soft hand mú òun ọ̀mú ní kólekóle fóun ó máa fẹ́ prefer ibẹ̀ yẹn ju ọ̀dọ̀wọ́ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ lọ ọmọ yẹn máa fẹ́ prefer ibi tó soft tí wọ́n ti ń bá wí tó ti ní freedom ó máa fẹ́ prefer jọ̀dọ̀wọ́ tó nǹkan ní bó ṣe fẹ́ rí ọjọ́ iwájú ẹ̀ lò ní rọ̀rùn lọ. ṣé wàá rí gbogbo àwa òbí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ partner wa fẹ́ ṣe tá à jẹ́ kan ṣe ṣẹ́rí ìjọ́ táwọn ọmọ yẹn bá get to know wípé ẹ̀yin lẹ́ ń pa irọ́ fún àwọn ó máa fail woefully. I have been saying this times without number. bẹ́ẹ̀ ni tí àwọn ọmọ yẹn bá rí wípé mọ́mì wa fẹ́ ṣe dáàdì wa ni ò gbà dáàdì wa fẹ́ ṣe mọ́mì wa ni ò gbà àbí o tiẹ̀ máa ń bad mouth partner fáwọn ọmọ yẹn o máa ń sọ fún wọn wípé ìyá wọn èèyàn bí níwọ̀n báyìí ló ṣe báyìí kásá táwọn ọmọ yẹn bá get to know pé òun parọ́ kò bá jẹ́rọ ẹyọ kan ló pa fáwọn ọmọ yẹn gbogbo nǹkan tó kù láyé irọ́ ló kù tó pa. ṣọwọ́ ìwọ ìyá tó máa ń sọ fún àwọn ọmọ wípé your dad is bad your dad is not good your dad is this your dad is that sorry when the children get to know that ìwọ ló ń pa irọ́ kò bá tiẹ̀ wájú òótọ́ ni gbogbo ọ̀rọ̀ yẹn tó pa irọ́ owó kan lásán fáwọn ọmọ yẹn tí wọ́n bá get to know màámi bá mi mo láyọ̀ láti sọ fún yín wípé gbogbo iṣẹ́ tẹ́ ṣe asán ni o kọ́lọ́ má jẹ́ mi àti yín ó ṣiṣẹ́ lásán kàdé má ṣòwò àṣedànù ẹ fi ọlọ́run lẹ̀ kó gbèjà let's learn the attitude of forgiveness tó bá wá forgive if it's easy for you to forget because tí a bá forget náà forgiveness yẹn ò kún tó bẹ́ẹ̀ ni forgiveness yẹn ò kún tó because wọ́n ní tí báwo náà ṣe máa ń pa òwe yìí o báwo náà ṣe máa ń pa wípé tá a bá gbàgbé ọ̀rọ̀ àná a kì í rẹ́nìkan bá ṣeré tó o bá gbàgbé ojú ọgbẹ́ tí ẹnìyẹn ti ṣá ọ níjọ́ kìíní àná ojoojúmọ́ ni ó mọ̀ sọjí o ojoojúmọ́ ló mọ̀ rántí bẹ́ẹ̀ ni wàá gbàgbé wàá forgive ẹni tó bá ṣe o
torí wípé kí iṣẹ́ tí wọ́n náà ṣe kó lè bá àjèrè rẹ̀. Bẹ́ẹ̀ ni, a lot of us we are denying our partners of access to the children, which is not done. Kó má bàa fogún ọdún ṣiṣẹ́ kó dẹ̀ fi jọ́ kan péré kó fi pàdánù gbogbo iṣẹ́ tó bá ṣe. Ohun tẹ́mi ò láìkì ni wípé wá lọ́sẹ̀ kan bí, wá lọ́sẹ̀ kan lọ, wá lọ́sẹ̀ kan bí, wá lọ́sẹ̀ kan lọ. Ó máa padà ń jẹ́ kí ọmọ yẹn kó gádà àwọn character in different ways. Ó lójú òbí tó jẹ́ wípé ọwọ́ tó fi ń tọ́ ọmọ ẹ̀ ń bí ló máa fi bẹ́ẹ̀ tọ́ lọ́hùn yẹn náà. For example, bóyá ọmọ kan lazy nísìnyí, you're forcing her to wash clothes, you're forcing him to fetch water, you're forcing him to do this. Ó wá lọ sí ọ̀dọ̀ bàbá tó jẹ́ wípé méjì ló ń ṣe gbogbo iṣẹ́ yẹn. Ṣé mọ̀ wípé ọmọ yẹn ò ní fẹ́ padà wá sọ́dọ̀ yín mọ́? So let us be careful. Ìfíìmù yìí ń kọ́ ó kọ́ àwa single parents, ó kọ́ wa ní oríṣi, even if we are not single, because I know a lot of people náà tó jẹ́ pé àwọn náà wà nínú marriage tó jẹ́ wípé inú marriage tán wà yẹn wọ́n máa ń fẹ́ kí ọmọ dá àwọn nìkan mọ̀ wípé I'm doing everything. Fíìmù yìí dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wípé ó tún fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní liver, ó fún wọn ní moral wípé wo òkè òkúlòkú rè bá bọmọ ló lọmọ. Tóbìnrin bá ṣe lọ́nà tó tọ́ ó parọ́ o, tọkùnrin bá dẹ̀ ṣe lọ́nà tó tọ́ ó parọ́ o. Ẹnìkan kì í kò ní jẹ níbi tí ò gbìn sí o. Bẹ́ẹ̀ ni. Lovers all over the world òun náà lẹ ti rí. Ṣé tún gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ báyìí? Ṣé tún gbọ́ ohun tó tún ṣẹlẹ̀? Ṣé gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ nípa nǹkan tó rí tójú ẹ̀ rí pẹ̀lú àwọn bàbá ọmọ ẹ̀? Ẹ dẹ̀ wo ìbẹ̀rù Ọlọ́run, ìfaradà, ìfarabalẹ̀ tó fi gbé ọ̀rọ̀ yẹn. So kọ́lọ́hun ṣàánú, kò dìgbà tẹ́yìn bá tún pe ọmọ jókòó pé báyìí ni bàbá yín ṣe, nǹkan báyìí ni ìyá yín ṣe. So when it is time, as time goes on, àwọn ọmọ náà táwọn náà bá fi mú fílẹ̀, wọ́n á mọ ẹni tó dáa yàtọ̀ sí ẹni tí ò dáa, wọ́n mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì. Ẹ má jẹ́ ká mọ̀ kóhun tí ò dáa tí orí àwọn ọmọ tó bá ti jẹ́ pé bóyá ọ̀rọ̀ divorce ó ṣẹlẹ̀ láàrin lọ́kọláya, kí Ọlọ́run ọba kó ṣàánú wa, because society àwọn kan náà proof ẹ̀ ní society pé most of àwọn tó ń dà lúrú tó ń da irú ìsìn pé ọmọ divorce ó kó bóyá bíi 40 or 50% nínú ẹ̀. Kọ́lọ́hun ṣàánú wa. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share, ẹ turn notification bell yín so that anytime tá bá ti drop a new video ẹ máa lè rí àwọn notification wa. So I appreciate supporting you so far. We love you all. Thanks for watching.